ọmọ Nàìjíríà kí wọ́n gbà mí kí wọ́n ràn mí lọ́wọ́ ìyá ọmọ tó bímọ 3 fún mi tọkọ ọmọ lọ. ìyàwó yín nù. ó ti kó ìyàwó mi nígbà tó kọ ọmọ lọ ó ti di ìyá ọmọ. ìyá ọmọ yín. ìyá ọmọ mi. wọ́n tún kọ́ ọmọ 3 lọ. 3 náà ló bí fún mi alákọ̀. ọwọ́ ajẹ́ nìkan tó jẹ́ pé a máa bínú pọ̀ orí mi o a máa bínú pọ̀ tọ̀ ṣùgbọ́n inú ìbínú mo dúpẹ́ oúnjẹ máa ń wà nílé 5,000 mo kọ́kọ́ ń fún lọ́sẹ̀ nígbà náà oúnjẹ wà nílé mi náà ò lè fi panu ara mi o máa máa yọ ẹran jẹ lóru. ẹ bá jí lóru. kò sí gbà ọmọ ẹlẹ́ran ni mi bàbá mi ẹlẹ́ran ni wọ́n ti fi bà wá jẹ́ 5,000 mo ń fún lọ́sẹ̀ ngbọ̀ ya oúnjẹ wà nílé o ngbọ̀ ya mo sọ di 7,000 oúnjẹ wà nílé o. ọdún mélòó sígbà táwa yìí. bí ọdún 15 sísìn ngbọ̀ ya alájàmọ̀dì pẹ́lẹ̀ tí ń tọ́ka ń di òsì wọ́n gbà pé nítorí pé mi gangan mo gbà pé mo ò ní tọ́jú oúnjẹ àsìkò owó mi mọ̀ náà o tí ó ládìí ẹ̀ bá ní mi o alájàmọ̀dì ló ní bọ̀dá mi ẹ jẹ́ kí ọmọ yìí kó àṣìfì kankan lára yín o ẹ̀ mo sọ owó ẹ̀dín 9,000. Ọládìméjì fi gbé ta o ó níyàwó òun Tèmítọ́pẹ́ bó ti kó àwọn ọmọ sálọ kú òun lé o ó lóun ò mọ nǹkan tóun rà ń gbà ẹ̀ bẹ́ẹ̀ sì lòun máa ń tọ́jú ẹ̀ dáadáa òun ń ṣojúṣe òun gẹ́gẹ́ bí ọkọ nínú ilé fún ìyàwó òun ó ló wá jẹun tó yà òun lẹ́nu wípé ìyàwó òun lọ́sàn-án kan òru kan ó sì kó àwọn ọmọ 3 ó sì kó wọn kú òun lé obìnrin 2 ọkùnrin kan ó ní láti ọdún bíi 8 sẹ́yìn torí pé katakata lòun máa ń wà tókùtà kan ti jábọ́ lé òun lẹ́sẹ̀ pátìgbà yẹn lẹ́sẹ̀ yẹn tó ti ń dà òun láàmú àtìgbà yẹn lòun ò fi ti ráàyè láti máa ṣiṣẹ́ dáadáa mọ́ bóun ṣe máa ń ṣe tẹ́lẹ̀ ó ní pé torí pé òun wálẹ̀ ráàyè tọ́jú ìyàwó òun dáadáa pé wá kú gbogbo àwọn ọmọ 3 ó sì kó gbogbo wọn kú òun lé eléyìí burú jáì o ẹ̀yin èèyàn ọ̀gbẹ́ni Kégbàjarè wá sọ́dọ̀ Alhaji Dr. Oríyọmí Hamzat pé kán bá òun dá sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí pé òun ò ráwọn ọmọ òun mọ̀ àárò wọn sì ń sọ òun pé òun fẹ́ fojú gan ní àwọn ọmọ òun kán bá àwọn bẹ̀yàwó òun kó kó àwọn ọmọ yìí wà kóun náà kàn tiẹ̀ rá àwọn ọmọ 3 tó jẹ́ pé ayọ̀ ẹ̀ ni ìdùnnú ẹ̀ ni tó ti bí sáyé kán bá àwọn káwọn ọmọ yìí jáde kóun tún fojú gan ní wọn lẹ́ẹ̀kan sí. ẹ wò ó ẹ gbọ́ nǹkan lónìí nínú eléyìí tí mo mú wá fún yín lónìí ẹ bá ń darapọ̀ ní abala àríwísí kan ẹ máa ń comment kẹ́ máa like kẹ́sì máa bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀n ẹ máa bó síáṣíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà nìkan bá yín bó káàkiri tààràtààrà kó ba lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì dé ìnàpẹ́nu ó yá ẹ̀ ń so níbẹ̀. orúkọ yín bàbá. èmi ni Yunusa Ọládìméjì. láti ibo. láti ìlú Ọ̀jọ́ ṣùgbọ́n ìdí ọmọ ni mò ń gbé. ìdí ọmọ. ọjọ́ ọ̀nà ti bí mi. bàbá ayélujára tó kọ́kọ́ wa látẹ kí ló ṣẹlẹ̀. ẹ ṣé mo dúpẹ́ mo fẹ́ kí ọkọ Faridatu Abẹ́bí ẹlẹ́kejì Absamadi Alamu ẹlẹ́kẹta Aminatu Àríkẹ́. bàbá ṣé ìyàwó ẹlẹ́ẹ̀kẹ́ lónù. ẹlẹ́kẹta. àwọn 3 tó sì bí fún yín tiẹ̀ àwọn ọmọ yẹn náà làbí kẹ́yìn yín. bẹ́ẹ̀ni. ìgbà wo ló ti kó wọn lọ. ọdún 5 ni. ọdún 5. kí ló ṣẹlẹ̀ tó fi kọ́ ọmọ lọ. ẹ ṣe bí 20 ọdún tá a ti fẹ́ra wa ni ọ̀rọ̀ tí mo sì fẹ́ sọ kódà mo gbé Quran lọ kọ́mọ Nàìjíríà ò fi mọ̀ pé mo fẹ́ sòótọ́ ọ̀rọ̀ tí mo sì tún fẹ́ sọ ìkẹ́ bí gbogbo àwọn èèyàn tí intelligent bá wà tó lè capture gbogbo ọjọ́ lọ́nà dí ọmọ wọ́n mọ̀ pé mi ò parọ́ ọmọ Nàìjíríà ò sì máa wò mí báyìí torí nígbà tí mi ẹ̀ fẹ́ra tírélà mọ̀ wà tí gbogbo nǹkan lọ déédéé ní ìdí ọmọ yẹn ìgbà náà kò tí ì síná ládùúgbò wa iná bẹ ti bàjẹ́ jẹnẹrétọ̀ 2 ló lògbò débi pé ń tó ra kíní sọ́kẹ́ẹ̀tì táwọn afọkalẹ̀ káàkiri táwọn aládùúgbò tí wọ́n máa chájì ń bẹ̀ tọ̀ nígbà tó bímọ alákọ̀ọ́kọ́ ìyá rẹ̀ àti ìyá ayẹ́ Kaduna wọn tí wọ́n bá ní ṣe súná ọmọ nídìí òsè ọmọ ẹlẹ́kejì àti ìbí ìnáwó kan wá ṣẹlẹ̀ ní Èkìtì ọ̀dọ́ bẹ́ẹ̀ mi ṣe fẹ́ rèé o ọ̀rẹ́ mi kan wá ń pè sí Akájà ní tírélà lájọ ń wà mo sọ wípé tí n bá rọmọ eke tó dáa tó mi yàn gidi mo fẹ́ ní ẹ fi bá mi rí Ọlọ́run sì bá mi ṣe nígbà tó dọ́dọ̀ mi nǹkan náà tó ń ó tún yí padà sí
wọ́n á fẹ́ ṣe ìnáwó kan lẹ́kìtì níbi ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ nu bàbá wọn kan ló kú mo sáàtà ọkọ̀ lọ́nà tí mo ọmọ Èkìtì ni ní tí mo lo kàgbà náà wọ́n á mú mi kí láti máa kí àwọn tó jẹ́ bí àwọn bàbá wọn àbúrò kankan kódà kan tí wọ́n mú mi dọ́dọ̀ rẹ̀ ńgbà wọn fẹ́ kó ń bẹ̀ ìyàwó mi ti ṣáájú jáde èmi ní tẹ̀lé bọ́dà wọn á fà mí padà yọọ mọ bóyá ẹ̀rọ náà bọ́ bá ń gbọ́ nìṣẹ́ yọọ mọ rántí wọ́n lọ́mọ tí mo fẹ́ yìí o sí mo mọ̀ pé mo jù lọ in fact ọmọ lọ́jọ́ sí mi kí n dákun jọ o kí n tọ́jú ẹ o mo mú ọ̀rọ̀ yẹn wọ́ mo mú ọwọ́ ọwọ́ ajẹ́ nìkan tó jẹ́ pé a máa bínú pọ̀ orí mi o a máa bínú pọ̀ tọ̀ ṣùgbọ́n inú bínú mo dúpẹ́ oúnjẹ máa ń wà nílé 5,000 mo kọ́kọ́ ń fún lọ́sẹ̀ nígbà náà oúnjẹ wà nílé mi náà ò lè fi ibi panú ara mi o máa máa yọ ẹran jẹ lóru. tẹ bá jí lóru. kò sígbà ọmọ ẹlẹ́ran ni mí bàbá mi ẹlẹ́ran ni wọ́n ti fi bà wá jẹ́ 5,000 mo ń fún lọ́sẹ̀ nígbà ọ̀ya oúnjẹ wà nílé o nígbà ọ̀ya mo sọ di 7,000 oúnjẹ wà nílé o. ọdún mélòó sígbà táwa yìí. bí ọdún kẹrìndínlógún sísìn owó nù gbà náà. ń bọ̀ ya alájàmọ̀dì pẹ́lẹ̀ tí ń tọ́ka ń di òsì wọ́n gbà pé nítorí pé mi gangan mo gbà pé mo ń rí tọ́jú oúnjẹ àsìkò owó mi mọ̀ náà o tí ládìí ẹ̀bà ní mi o alájàmọ̀dì ló ní bọ̀dá mi ẹ jẹ́ kí ọmọ yìí kọ́ àṣìfì kankan lára yín o gbà yẹn mo sọ owó ẹ̀dín 9,000 tọ́ ọ wá ṣẹlẹ̀ pé ọmọ ń bínú ṣùgbọ́n ó wá mú mi lọ́dọ̀ bàbá kan lọ́yọ̀ọ́ bàbá dáadáa bàbá yẹn èmi ń tẹ̀ lọ́bìnrin lọ́lé ológun o ṣùgbọ́n tó jẹ́ kí mi tẹ̀lé ni pé kò ní aláyàfi kankan ládùúgbò kò sí tí mo lè fẹjú ẹ̀sùn tí mo á tẹ̀lé pé tí má dọ́dọ̀ bàbá òun èyí lè mú bàbá ní ìyá rẹ̀ àti bàbá rẹ̀ débi pé tó bá sẹ̀mí ìmọ̀ fẹjọ́ sùn wọ́n báwọn lọ bá ṣe tèmi mo bá ṣe kò fẹ́ ìkànnì àwọn baba dáadáa tí wọ́n ń ṣiṣẹ́ fún tán babaláwo aláàfin ni o. lẹ́yìn lẹ́nu pàtó wàá fẹ́ lọ Kaduna gbà náà wọ́n ṣe tọ́sílà ní wọ́n ṣe sẹ́ẹ̀tì ní wọ́n kó sẹ́ẹ̀tì dé tí gbogbo orí rẹ̀ jẹ́ torchlight mo rà ní 9,000 nígbà tó ló fẹ́ rí káwọn èèyàn rẹ̀ tó fẹ́ rí gbé ọmọ kí wọn ní Kaduna mo rà ní òun wò kọ́ àwọn orí ẹ̀ kìkì torchlight ní ó bright mo rà ní 9,000 mo fún un mo sì kó 30,000 mo kó lè lọ lẹ́yìn ìgbà èyí tó wá jẹ́ kí ATM mi kó bọ́ sọ́wọ́ rẹ̀ ni máa fún ní ATM GTB. dadi ṣé o n tẹ́ fẹ́ sọ yìí náà ṣé n tó fà á tó fi kókó ń lẹ́nu. nígbà wọ́n tán ni wọ́n gé mi lẹ́sẹ̀ ni wọ́n gé mi lẹ́sẹ̀ nígbà tí ọ̀wà ṣiṣẹ́ mọ́ tó wó fìrò tí ò sí nǹkan kan mọ́. artificial ni ló gbé rọ́ ẹ béèrè ní gbogbo ọjọ́ ẹ béèrè ní gbogbo òdì ọmọ. ọdún wo lẹ lásìdẹ́ǹtì tí wọ́n gé ẹsẹ̀. kì í ṣe ásídẹ́ǹtì ọkọ̀ òkúta là ń wà níbi tá a ti fẹ́ jẹ́rù ní bábí ní òkun ibi line up báyìí mo dún wájú ọkọ̀ lòkúta yẹ̀ látòkè ṣùgbọ́n mo ní ìtọ̀ ṣúgà tó ti ń yé yín o níbi ẹsẹ̀ báyìí ló ti mú mi pàṣẹ ṣe ń tìrìtì ẹtí ọ̀gbọ́nù ní gbogbo ìgbà náà. ọdún wo nìyẹn. ń lọ bí ọdún kẹjọ ní ìsìn tàbí lọ bí ọdún kẹwàá sí ọdún kẹjọ sáà. bàtẹ́ wàá ná gbogbo owó tán tẹ́ fi tọ́jú ara yín tán. níná nìkan tán kọ́ àwọn ọ̀rẹ́ àwọn èèyàn dúró débi wípé gbogbo ìgbà náà owó ò tó wọn lọ́wọ́ mi àwọn ọmọ mi tí wọ́n dúró tì mí lọ́sípítù kò sóorun kan mo lo oṣù kan àtijọ́ mẹ́ẹ̀ẹ́dógún lọ́sípítù kò ṣèṣe sóorun kan báyìí dọ́ọ̀pù mọ́sínì ni ó sì gbé wá láti ìdí ọmọ tẹ́ ẹ bá rí tọ́ bá wá wò mí lọ́sípítù báyìí ẹ ṣe bí ìyàwó gómìnà ni ATM mi ń bẹ lọ́rẹ́ o. nígbà náà. lẹ́mísìn tó ń bẹ lọ́rẹ́. dìsín náà. dìsín kọ́ mọ́ àwọn fámìlì ní wàá ní kí n gba ATM mi lọ́rẹ́ mo ní mo ATM wa mo sì tún fetí kò létí mo ní bí ẹni gbà lọ́rẹ́ ni ṣé ń gbà mọ́ gbà ní ìsìn ṣé ń gbà lọ́rẹ́ mi ni. ẹ nífẹ̀ẹ́ rẹ̀ gan-an. ẹ sà
Yes sir. onífẹ̀ẹ́ pọ̀ tọ́pọ̀ ní kúkúrú sá kí n sọ tiẹ̀ torí kí n mọ́ gbà yín lásìkò iṣẹ́ rẹ̀ tí ń ṣe ní inú ilé ní ti ń tajà tẹ́lẹ̀ iṣẹ́ ìwà bọ́ọ̀dì sí ẹgbẹ́ títì kó sì tó bọ́ọ̀dì ẹgbẹ́ títì tó lówó ọmọ tẹ̀dá dédé ẹja panla tí wọ́n mọ yẹn mo ní mi ọgbà kíyàwó mi ọmọ tẹ̀dá bàbá ìmáàmù ọ̀lẹ̀gẹ́ tẹ̀ náà kọ́lé sí ìdí ọmọ lọ́bẹ̀ sí mi wọ́n ní ìdí ọmọ ta ọlọ́fàlùbáríkà sí a sì dúpẹ́ ọwọ́ àṣẹlẹ̀ pé ńjọ́ kan ó ti ń tẹ́já yẹn lọ o ìyá ẹ̀ wá ńjọ́ kan. bàbá mò ń bọ̀ wá. gbà à ń gbọ́ yín. ní nǹkan bí ọdún 12 sísìn sí 13 àkọ́bí ọmọ ẹ̀ Fàdídátù Àbẹ̀bí ìgbà yẹn mò ń gba 35,000 lóṣù mo á rè sí báǹkì fúnnu àkáǹtì mi èmi ìyá rẹ̀ náà amọ́mọ yẹn lọ ring road GTB bank tí wọ́n bá ti san 35,000 sorry sir tí wọ́n bá ti san 35,000 ojú ẹsẹ̀ náà wọ́n yọ 5,000. orí ẹ̀ sínú àkáǹtì ọmọ débi pé yóò pọ̀ ọmọ ọdún 18 kó tó lè gbà àṣàǹsìn kan yẹn lọ títí kó tó di pé incident ẹsẹ̀ dé. ó ṣẹlẹ̀. ìgbọ́n mo sì sanwó yẹn di 95,000 ní ìgbà náà. ọ̀rọ̀ nípa iṣẹ́ rẹ̀ ìyá ẹ̀ wá kí wa bí wọ́n ṣe ń bá lọ lẹ́ẹ̀kan nígbà tí wọ́n wá tí wọ́n délé ní bàbá Àbẹ̀bí nígbà tí wọ́n dé sọ́ọ̀bù ìyàwó wọn lójú ti àwọn náà máa gbọ́ bí wọ́n máa gbọ́ oníkélódé wọ́n lẹ́nu wọ́n wá sìn lówó irú bí tẹ̀sí máa pẹ́ wọlé yìí kò ní pẹ́ mọ́ bóun bá bá lówó mo lè lò wọ́n ní 50,000 wọ́n dọ̀dà mo gbọ́ mo ṣe débi sẹ́ńjọ́ kejì ni mo wọ́n náà 50,000 ní èmo wí pé kò ní pẹ́ kó tó mọ̀ tọ̀ nígbà tó yá ó tún wá ń pẹ́ sí èmi gangan mo mọ̀ bí léèrè mo ní wọ́n lóò ní mọ́ pé ó tún ti ń pẹ́ kí ló fà á ó lọ tó ń bá ti rajà òun ó rí pé òun ta ọ̀dàun báláǹsì tí òun ó fún ẹlẹ́ja òun ó rí pé òun pa ọ̀dà èlò ni ó ti bá 100,000 àṣẹ cooperative níyàdí wa mo gbọ́ 100,000 máa kó 80,000 fún èmi náà dá 20,000 sí àpò ọwọ́ ayá o ńgbà tó di torí pé ńgbà yẹn 4,500 ní mo bá mi rè epo pupa oúnjẹ wà nílé torí oúnjẹ tá a máa dànù. bàbá torí àkókò kí ló wá fà á gan. ètò àǹfààní wípé ẹ ṣe owó tó wá kù lákàntì mi nígbà tí ò sí nǹkan kan mọ́ ó jẹ́ 135,000 máa kọ́ 100 onígbà fi kún owó sẹ́ẹ̀ rẹ̀ torí pé yóò mọ̀ sí bí owó tó wà lọ́wọ́ mi ni yẹn mọ̀ owó tí ẹ palẹ̀ ẹrù mọ́ ni. kó wa tó palẹ̀ ẹrù yẹn mọ́ ní máa ń tilẹ̀kùn rẹ̀ tí ó mú kọ́kọ́rọ́ lọ ó wá gbàgbé ìjọ kan nígbà tó dé after 11 ló dé mo ń dúró pé yọ wà béèrè kọ́kọ́rọ́ ilé ẹrù lọ́wọ́ lọ ó sàn sunkún pé ló dé nǹkan kò dá wa lóhùn dókítà ló tó sọ pé simọ́sámọ̀ pé mi náà bímọ n ló jẹ́ gbé Kúránì lọ ó ní èmi lè ní mọ́gùn tí máa lé ní ìbúra fún ọmọ Nàìjíríà tẹ́ pé mo lé mọ́gùn ègùn tí ń bẹnu tíra kó lọ sí kọjá tèmi tí n bá lé ní mọ́gùn torí pé ó ti fi kíní bà mí ló kọjá àwọn tí wọ́n ń ṣe mí láàánú àwọn ọmọ wa kan wà lókè ọ̀yà lókè òkun lọ́hùn tí wọ́n lè mọ̀ fún mi lówó ó ti búlọ́ọ̀kù wọn àwọn yẹn náà rò pé lóòótọ́ ìní mo lé mọ́gùn. bó o lọ ṣe mọ̀ pé ilé wọn má gùn. sẹ́rí nígbà tó wá kó jáde tán mo kó àwọn ẹrù kan jáde nílẹ̀ ọ̀rẹ́ aromiyọ̀ kan tí n bá fi ń kúrọ̀ ègún tí ń bẹnu tí àkọ́kẹ́ tèmi bí àpáàdì tó dojú kò giri àwọn ọ̀rá àwọn ake tí òróró kankan sáwà nù rẹ̀ ó wá tó nǹkan bí oṣù 4 sígbà náà prógámù kan tí wọ́n máa ń ṣe ní Lágelú mọ̀mọ́ sí kìtó kan lọ sọ fún tí wọ́n máa ń tán mo sáà ń gbọ́ kínní ìyá kan wá fóònù nílùú èbò etí ń lo kínní fún mi ó sì tẹ́ mi lọ́rùn nígbà pé ilé tí ń kọ̀ mo ti yọ̀ǹda yìí pé bí ọ̀wà kọ̀ọ̀kọ̀ súnà ọmọ tá a ṣe àsọléńjọ náà súnà ọmọ tá a ṣe lọ́wọ́ abami lẹ́rọ̀lẹ́ wípé ẹ kí n jẹ́ àmọ́ lọ mo ní sáà mọ̀ lọ lẹ́nìsẹ̀ àwọn àlejò ní lójú agolago 6 ó ní rọ ilé bàbá jókòó láàrin sùn wọ́n ní ọláwọn olè ọwọ́ àkàwà mọ́lé torí pàjọbọ̀ láti ṣe ìnáwó yẹn ó bujú tọ́pọ̀ nídìí eléyìí
máa bọ́ mọ bọ́rọ̀ dé. náà àbí tọ́rọ̀ bá ti pọ̀ jù náà bàbá. ẹ ṣe nídìí eléyìí ọ̀sà ń bá mi jẹ́ ni. ìgbà tó ó ní ìgbà tẹ́ ẹ kó gbogbo àwọn nǹkan tó wà ẹyọ tí mo kó gbogbo nǹkan kílẹ̀ wá bá ń bẹ̀. mo bá àwọn òróró àpáàdì tó dojúkọ gírí mọ̀mọ́ sì kító mọ̀mọ́ yẹn wà ń lo ìbò ńlọ́wọ́ sọ wípé tọ́bìnrin bá lo kíní ìfọkùnrin bí ìgbà yẹn pé ọkùnrin lu mọ́gùn ni ó ṣẹ̀ṣẹ̀ lára ẹ̀ bọ́yá pọ́kùnrin náà ló lò fóbìnrin tó tó mọ náà bọ́yá tọmọkùnrin yìí tọmọbìnrin yìí ṣe tí wọ́n fi wá kélé lórí ṣọ́ọ̀bù tó rò pé mi ní tọ́ ẹ pé mi mo sì lé mọ́gùn ẹ̀gùn tí ń bẹnu tí àkọ́jẹ́ tèmi bí àárín yẹn ṣe jẹ́nu nígbà tó wá di wípé kò jẹ́ ráwọn ọmọ mo wá rán ọ̀rẹ́ ẹ̀ sí Mariam. bá ẹja ti báyìí níbo ni obìnrin yẹn ń gbé báyìí. Kọ́lé ní ń gbé ní Kọ́lé ní ń gbé. Ìbàdàn ló wà. àwọn ti rè fún wèé kọ̀gbá ẹni tó wá jẹ́ ń wá inú ó lóun ọmọ mi rí ó lóun ọmọ mi rí rárá. ó láwọn ò dá yín mọ̀. ó lóun ọmọ mi o ó lóun ọmọ mi o. kí ló kọ wọn. Tọ́pẹ́ Àníkẹ́ ìyá àbẹ̀bí skul Kọ́lé ló ti ń ta ẹja. wọ́n ń tẹja ni. ẹja yíyan náà ní ń ta ibẹ̀ náà lọ kọ́lé sí. wọ́n ti kọ́lé. mo bá dúpẹ́ ìyá àbẹ̀. kò náwó mi nàkúnà. ọwọ́ ẹ̀ mọ́jẹ́ gbàmọ́. ọkọlé lára yín. inú mi dùn sí i. fọlọ́ọ̀bá ṣẹlẹ́rì. Mrs. ìmọ̀ pé bí ó ṣe sọ̀rọ̀ mi ni. Tọ́pẹ́ Mrs. Tọ́pẹ́ ìyá àbẹ̀bí tí wọ́n ń ta ẹja. fáyín o arẹwà obìnrin ni wọ́n Ọlọ́run ò ní bẹ̀ wá náà jẹ́ ní bẹ̀ wá náà jẹ́ àbáyé sì nífẹ̀ẹ́ wọn dì sí o. nífẹ̀ẹ́ mọ ọmọ mi ni kò jẹ́ ráwọn ọmọ ìṣòro owó tí mo lè ná mọ́ bí n bá ti ló lọ́ mo lè ní 5 naira kí n pe àwọn ọmọ ẹgbà. ok ẹ̀yin tí ẹ bá mọ Mrs. Kọ́lé Mrs. Tọ́pẹ́ Àníkẹ́ ìyá àbẹ̀bí ìyá Abdulsamad ìyá Aminatu Àríkẹ́. tí wọ́n ń ta ẹja dídín. ẹja yíyan ní sùkúù Kọ́lé. tí wọ́n ń tẹja yíyan ní sùkúù Kọ́lé. Kọ́lé náà ló sì kọ́lé sí. wọ́n lẹ̀ ń gbé Kọ́lé ilẹ̀ Kọ́lé sí ẹ sì ń ta ẹja yíyan ní sùkúù Kọ́lé. Mrs. Tọ́pẹ́ Àníkẹ́ ìyá àbẹ̀bí ìyá Abdulsamad ìyá Aminatu. ẹ yọjú sí wa Lágídígbò ní ọjọ́ Wednesday. mo ti sọ̀rọ̀ báńkì tí mo ṣe fowó ọmọ sí. ẹ sọ wọn ti náà yùn àbí ọmọ yìí tí ọmọ yìí ti pé 18 years ni. ó ti wọ 17 báyìí. 17 kò lè tí ì gbà a máa retí yín máa Mrs. Tọ́pẹ́ Àníkẹ́ tí wọ́n ń tẹja yíyan ní skul Kọ́lé tó yẹ pé Kọ́lé náà lẹ́sìn kọ́lé sí a retí yín lọ́jọ́ Wednesday àwọn tó bá mọ̀ wẹ́ bá a sọ fún wọn kí wọ́n jọ nítorí Ọlọ́run kàn yọjú sí wa Lágídígbò lọ́jọ́ Wednesday. ẹ ṣeun ẹ dìde. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin yẹn wá ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o àbẹ́rẹ́ pé eléyìí tún pẹ̀nu tán kódà ó tún gbomi mu gandan wò nígbà tí ìyàwó bá wò sùnsùn tó ti rí pé nǹkan ti sáfẹ́rẹ́ lọ́wọ́ ọkọ ṣé owó ló wá dúró tì ní nítorí Ọlọ́run ṣé owó ló wá jókòó tì ní àbílẹ̀ ọkọ ló wá gbogbo àwọn ọmọ tẹ́tíjọ́ jìṣẹ́ jìyà lé lórí tó sì mọ ipa tí ọkọ ẹ tó kó lórí ayé àwọn ọmọ yìí ó wá rí i pé nǹkan sáfẹ́rẹ́ fún kò dẹ̀ kí ṣẹ́jọ́ tòun náà ó ní nǹkan jábọ́ lóun lẹ́sẹ̀ ẹsẹ̀ ò balance mọ́ ó ń yọ lẹ́nu kàkà tó yẹ kó dúró tì kó support ẹ̀ ní darkest moment ẹ̀ gbogbo àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tẹjọ bí fúnra yín ó sì kó gbogbo wọn ó sì yá dànù kó nulẹ̀ eléyìí burú jáde o ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn bá ń darapọ̀ ní abala rẹ̀ òsínbó ló ṣe lọ́gbọ̀n lọ́dọ̀ tí yín bẹ̀rùn ẹ jẹ́ darapọ̀ ní comment section yẹn kan wá ń comment kẹ́ máa like kẹ́ sì máa pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa ẹ kú kalẹ̀.